rabitatul a'imma wal ulama fi biladi Yoruba. Bàbá ló gbé kalẹ̀ bẹ́ẹ̀. Lam yasbikuhu ahad. Kò sẹ́ni tó gba wájú bàbá ń bi irú bẹ́ẹ̀. Ń pé kán wá àjọṣepọ̀ àbí ìjókòó kan tí ó máa kó. Àjọṣepọ̀ ìjókòó kan tó máa kó wọn pọ̀ tó máa jẹ́ tó máa jẹ́ pé ọ̀kan ó ní gbogbo wọn tí wọ́n máa ṣe. Àwọn ànábì Ọlọ́run àwọn méjì ló dájú pé wọ́n lo àsìkò kan náà papọ̀. Ànábì Lut àti ànábì Ibrahim. Lutu àti Ibrahim àsìkò kan náà lò papọ̀. Iṣẹ́ kan náà ni wọ́n wá jẹ́. Wọ́n takura wọn. Ànábì Lutu ò gbẹ́ Ibrahim lẹ́sẹ̀. Ibrahim ò gbẹ́ Lutu lẹ́sẹ̀. Kálukú jẹ́ iṣẹ́ ni. Àwọn èyí tí wọ́n lo àsìkò kan náà wọ́n wà àwọn mursalu nìyẹn. Àmọ́ àwọn ànábì tí ó ṣe mursal àwọn míì lo àsìkò kan náà papọ̀. Ìyẹn ò dáṣẹ́ wọn dúró, wọn èyí sì ṣọ̀tá ara wọn. So eléyìí ó fi hàn áyé pé ìjọ kan yẹn inú risala Islam ni. Al-Qur'an sọ fún áyé pé bismillahir rahmanir rahim inna hadhihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fa'budun. So risala yẹn kan ṣo ni, iṣẹ́ ta fẹ́ jẹ́ fún wọn ìkan ṣo ni, ìpèpè ta fẹ́ pè wọ́n síbẹ̀ nǹkan kan ṣo ni. Kí la fẹ́ jà sí? Àmọ́ tó bá ti ní màdíyànú tó ti di materialism ní jámàmá wà. Pé tó bá yẹ pé risala yẹn dáwà ta fẹ́ gbé yẹn kò sí islamiyya mahdo o ní báyẹ̀ ní kejì ẹjà. Allahu Akbar. Bẹ́ẹ̀ni sá. So ìbéèrè mi. Anakumullah. Ẹ ti jẹ́ ká mọ̀ pé àwọn ìran mẹ́rin èèyàn mẹ́rin ni wọ́n wà ní haqqu udwiyya al-a'imma al-ulama al-wa'az wal-mudarrisun. So kí wọ́n lè jẹ́ lábẹ́ eléyìí àwọn ẹ̀ka wo ni bàbá Mọ̀lánà Sheikh Adam wá yà pé lábẹ́ rábítà yìí àwọn kan máa wà ní kíláàsì báyìí àwọn kan wà kíláàsì báyìí wọ́n ti classify àwọn iṣẹ́ tí kó wá fẹ́ ṣe ń bẹ̀. Anakumullah bóyá ó wà sá. Kò sí classification. Jẹ́ ìmáàmù tó bá jẹ́ ìmáàmù ìlú. Akramakumullah. Kò jẹ́ ìmáàmul jami. Ìmáàmul jami. Akramakumullah. Ìyẹn al-imamatul kubra. Akramakumullah. Imamatul sugra ó ní ìmáàmù rawatib. Akramakumullah. So ìmáàmù ratibinu. So ìmáàmù yìí nílẹ̀ Yorùbá ó ní àìmọ̀ bá ti jẹ́ ìmáàmù jamiu ní ẹ́. So ó ti jẹ́ first class. Akramakumullah. First class imam ó ní ẹ́. Ìmáàmù ratibi òun ṣe first class, second class ló ń wà. Wọ́n máa kírun jàmá kò ní máa kí jímọ̀. Kò ní kí jímọ̀. Anakumullah. So ládùúgbò kéréjì Ọlọ́run ti tó bẹ́ẹ̀ náà ni wọ́n tó. Allah. So àwọn tó jẹ́ mọ́mù jamiu yìí olórí ìlú
ní state tó wà ní western state nílẹ̀ Yorùbá ó kéré jù a mú state mẹ́fà nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá but àwọn Imam Jamiu tá máa rí ń bẹ̀ ó ju mẹ́fà lọ. So lápèjúwe ní Ògùn state àrímọ́mù Abẹ́òkúta odidi ìmáàmù ni àrí ìmáàmù Jẹ̀bú Òde odidi ìmáàmù ni àrí ìmáàmù àwọn Ìjẹ̀bú a máa pé Ìjẹ̀bú pọ̀ ọ̀tún ní Rẹ́mọ tí Rẹ́mọ yẹn náà ọ̀tọ̀ so àwọn yẹn lọ bẹ́ẹ̀ Ìjẹ̀bú ó tún wá bọ́ sí Yewa so ní Yewa yẹn Ìlaró wà ń bẹ̀ Ayétòrò wà ń bẹ̀ so gbogbo wọn ní Ìmáàmù Jamiu kọ̀ọ̀kan wọ́n ní Ìmáàmù Jamiu kọ̀ọ̀kan gbogbo àwọn wọ̀nyí wọ́n lẹ́tọ̀ọ́ kan máa wá sí rábítà gbogbo wọn lẹ́tọ̀ọ́ kan máa wá rábítà àwọn tí ó tún máa tẹ̀lé wọn làwọn ráàtì bí yẹn wọ́n máa wá torí pé ìmáàmù ò ní ìmáàmù kan pẹ̀lú àwọn jọmọ́ ni ìmáàmù kan ò lè máa gbẹnu ẹnìkan sọ ó dẹ̀ lè sọ wàhálà tí ẹnìkan ń rí o lè fi tiẹ̀ dájọ́ lórí gbogbo kò possible so ìyẹn bẹ́ẹ̀ so tá bá kúrò lórí àwọn ìmáàmù yẹn o lè jẹ́ àfá oníwàásí láì kó jẹ́ ìmáàmù ibẹ̀ ni tí àwọn wàáz ibẹ̀ làwọn wàáz o lè jẹ́ ìmáàmù oníwàásí o ní jẹ́ ìmáàmù o lè jẹ́ àfá oníwàásí o ní jẹ́ ìmáàmù Jamiu abẹ́ náà ni mufasiru máa wasa mufasiru lú ó wà ń bẹ̀ níbòmíì wọ́n ń to oyè yẹn ni pé mufasiru nígbà kẹta ìmáàmù nílùú mi tó bá ti mú ìmáàmù náìbí ẹni tó bá ti jẹ́ kẹta ni automatically òun ni ó jẹ́ mufasiru òun ni mufasiru so tí ó máa fi sún bẹ́ẹ̀ ìmáàmù náà lè padà kan mufasiru ó lè padà kan so gbogbo àwọn yẹn náà máa wá so gbogbo àwọn orú wọn ẹni sì wọ́n bẹ́ sábẹ́ àwọn wàáz sábẹ́ àwọn wàáz oníwàásí ẹlẹ́ẹ̀kẹta mudarrisun àwọn tó yá sí pé àáfàá ni wọ́n nǹkan tí wọ́n gbé dání nìkan kọ́ mọ ní kéwú àbí kan dálé kéwú kalẹ̀ so àwọn yẹn mudarrisun ni wọ́n àwọn yẹn àwọn kan ẹgbẹ́ kan nìyẹn náà bí kíní yẹn bó ṣe péjọ nìyẹn hakoloduwiya àwọn wọ̀nyí àwọn ni gbogbo ẹni tó bá ti rí pé òun kó sírù ìran yìí tó sì wà nílẹ̀ Yorùbá ó lẹ́tọ̀ọ́ àti máa lọ rábítà tẹ́lẹ̀kẹ́kẹ́ ní challenge ẹ̀ pé tá ń pè rárá so ìyẹn ni kálukú dákẹ́ àbí kálukú fà sẹ́yìn nígbàtí rábítà ń di yọ̀bọ̀yọ̀bọ̀ àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ mi ò wá ẹlòmí ò rí pé ẹ̀yìn àwọn lágbájá ló lọ ṣojú wa wọ́n èé ṣojú èèyàn níbi nǹkan tó bá ti jẹ́ sí bẹ́ẹ̀ ni mẹ̀sùlíyà ẹni ò dẹ̀ lè ní kí ní lórí ìyẹn ẹni
so secretaryship ní rábítà kò lè jẹ́ ìmáàmù ìlú ni ó máa mú secretaryship torí iṣẹ́ kan wà níwájú ẹ̀ gédégbé ìmáàmù odidi ìlú ìwọ ni ìmáàmù Jamiu bẹ̀ bàbá ṣe rábítà yóò dà gẹ́gẹ́ bí United Nations àbí African Union Secretary General kò kí ń l'assistant Secretary General kò kí ń l'assistant àbẹ́gbọ́ Assistant Secretary United Nations rí nígbọ́ Assistant Secretary African Nation nígbọ́ Secretary General is Secretary General yóò dìde pẹ̀lú gbogbo iṣẹ́ tí ó wà lábẹ́ yóò máa ṣe takuntakun àwọn subsecretary anakumullah wọ́n máa wà lábẹ́ subsecretary yẹn kò lè di secretary general wọ́n ń tẹ̀lé lọ́nu akramakumullah so secretary general ni kò kí ń ṣe assistant secretary so ìyẹn bẹ́ẹ̀ bàbá ló wá wọ́n kọ́kọ́ jẹ́ bàbá mú àwọn ọmọ Markaz Sheikh Zuglul Sheikh Abdulrazak Abdulrahman Iwo rahimahumullah wọ́n fojú wọn lé náà ń bẹ̀ pé ẹ̀yin o iṣẹ́ yín ni Sheikh Abdulrazak Abdulrahman kò ń ṣe ìmáàmù Ìwó Sheikh Mustapha Zuglul kì í ṣe ìmáàmù Ìkìrun so bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ níjọ́ tí àwọn ìyá àgbà ṣaláìsí so wọ́n wá àwọn Markaz wá ṣe àwọn tó ń jẹ́ àgbààgbà yìí kirij wọ́n wá ṣe tàbíìn wọ́n ṣe jẹ́sọ́tù tàbíìn jẹ́sọ́tù tàbíìn yẹn owó tí wọ́n rí níjọ́ náà nígbà tó ń sọ fún bàbá yìí pé àrówó báyìí bàbá ní kí lè wá fẹ́ fi ṣe ẹ lọ rábítà ẹ nà síbẹ̀ sadaqatun jariyah ìyẹn gan wọ́n fi dètàn mọ́lẹ̀ ni tó jẹ́ màmá tó bí Sheikh Adam so jalsatu tàbí nìyẹn owó tí wọ́n rí ń bẹ̀ wọn kò tàná fẹ́ àfáwò náà tó máa pè àbí àfáwò ló fẹ́ tó tó máa wá so ẹ̀yin tẹ́ ṣe yìí àtowó tẹ́ rí yẹn ẹ lọ rábítà owó tí wọ́n kọ́ rí pé wọ́n fẹ́ kọ́ secretariat yẹn owó kan tí wọ́n rí nìyẹn ìtàn ni lẹ́yìn yẹn kan tó ṣẹ̀ṣẹ̀ máa wá rí owó mi Abíọ́lá fowó lẹ̀ Àríṣekọ́lá fowó lẹ̀ lẹ́yìn yẹn so èló náà ń fi kalẹ̀ ń jọ náà but owó ni 70,000 50,000 so
bí 7 million nísìnyí. bọ́n ṣe ṣe nìyẹn òun ni wọ́n fi kọ́ rábítà yẹn débi tí wọ́n kọ́ dé wọ́n sì ṣe àwọn foundation míì kalẹ̀ síbẹ̀ ilé ìgbọ́dọ̀ ní ilé kó jẹ́ bí guest house ilé kó jẹ́ ààyè kìíní wọ́n ní kí wọ́n ṣe kíní kan wá fi rẹ́ǹtì wọ́n èyí ṣe bẹ́ẹ̀ rábítò ń ṣe nǹkan tí wọ́n rẹ́ǹtì bọ́ta fún wọ́n sọ pé kọ́ àmùnà sàbáàtì ẹni tó ń ta horobe ẹni tó ń ta èso ẹni tó ń ta sìgá ẹni tó ń ta kíní kó máa rárá rábítò rí bẹ́ẹ̀ kí wọ́n á sọ dọjà rábítò rí bẹ́ẹ̀ ẹ sì lè gbé mọ́ṣáláṣí jímọ̀ síbẹ̀ ó ti ẹ̀dà rẹ bá gbé síbẹ̀ àmọ́ ta lẹ fẹ́ fi jẹ ìmáàmù so ó jẹ́ orígun kan so gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ni ó rọ̀ mọ́ rábítà. kí ọlọ́run kí ó járí bàbá pẹ́. ní abẹ́ èyí tí wọ́n bá yẹ jẹ́ lọ́kọ́jọ́ kárí bàbá òzèrò lọ́kẹ́sì pẹ́ nípa rábítà iṣẹ́ takuntakun tí wọ́n rán ṣe káàdà mú ṣe ń bẹ̀ àmọ́ ń gbọ́ níta kódà ibi tí wọ́n ti so tọrọ lẹ́ẹ̀kan tí bàbá yàn látẹ̀ láwọn tí wọ́n lọ bẹ̀ ìṣẹ́dá tó sọ̀rọ̀ nínú kọ́ àyẹn wọ́n fi ọlá ṣe káàdà mú hàn ó ṣe káàdà mú náà fi ṣe sábàbí oríire yìí èèyàn ṣe lè wá ṣiṣẹ́ takuntakun báwọn àkọ́kọ́ owó tí wọ́n rí ń bẹ̀ bá fẹ́ fi ṣe nǹkan bẹ̀ owó inú ilé náà ló tún jẹ́ kí ló sọ sí Ádámù bí sẹ́kẹ́tìrì táwọn òbíra wọn ní ọ̀yí ṣùjọ náà pé ebi mọ́ dálẹ̀ ẹnìkan tó ń bó ṣáájú wọn ẹnìkan sì pílẹ̀ rẹ̀ àwọn ọlọ́run ní kí dáadáa ń gbọ́wọ́ wọn àwọn tí wọ́n jẹ́ ọ̀yí ṣùjọ òun ta ló yàn wọ́n kí ló sọ wọ́n di ọ̀yí ṣù ṣe Ádámù wá kó sábẹ́ àṣẹ tí wọ́n náà tí wọ́n ń pàṣẹ lórí ṣe Ádámù gẹ́gẹ́ bí olùdásílẹ̀ táwọn sì jẹ́ sẹ́kẹ́tìrì ìjọ náà. sẹ́kẹ́tìrì òun lẹ̀mí ẹgbẹ́ bàbá ò jẹ́ president torí bàbá ò kì í ṣe ìmáàmù ìlú bàbá ò kì í ṣe ìmáàmù ìlú gbogbo ẹni tó dẹ̀ wà ń bẹ̀ tí bàbá fi dálẹ̀ tán lọ pè wọ́n kiri bàbá ní wojú ilé pé ká bẹ́ẹ̀ ni kódà ẹ má jẹ́ kí n sọ ọ̀rọ̀ àwọn Imam Bangbọ́lá Imam Abẹ́kúta nìsìn àwọn náà ń wa bàbá láwọn àsìkò yìí wọ́n délùú míì tó já sí pé níbo ni ìmáàmù ìlú ń kọ́ tán ni ó lọ oko ẹmu oko ẹmu báwo ó lọ dá ẹmu àwọn ní fi ń ṣòwò ní òun ló ń ta òun sì ni ìmáàmù ìlú oko ẹmu ni ìmáàmù òun mú gan-an so ká lè mọ báwo ló ti rí níjọ́ náà kí ni bàbá dẹ̀ ṣe láwọn àsìkò yìí ọmọ Ìlọrin ni bàbá yes ọmọ Ìlọrin ni wọ́n gbé rábítà yìí wọ́n gbé lọ Ìlọrin jọ́ kan ìpé ó yá ẹ̀yin ìmáàmù gbogbo yẹn ká lọ gbogbo wọn dẹ̀ tẹ̀lé wọn but Ìlọrin ò lè gba rábítà kí ìmáàmù Ìlọrin kó wá jẹ́ mẹ́mbà rábítà
tí ò ní jára Yésù. kò lè possible. So iṣẹ́ ibẹ̀ yẹn fàṣàlùbà so ní lọ́rin ò ṣe sí ní mẹ́mbà arábítà kò ní wà lábẹ́ nìkan. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹni kò sẹ́kítírì òun lè mí bàbá ló mọ àníyàn táwọn fi gbé táwọn fi pè àwọn àfáà yìí àwọn ìmáàmù ìjọ. àwọn táwọn tó bá tún kọ́ ń kíw dáadáa tí wọ́n wá Markaz wọ́n máa mọ hádà fún wọn. bàbá kọ́ ẹlòmíì kíw kò wá Markaz o. Bẹ́ẹ̀ni tó ń jọmọ kéwù wọn àbá tó ń jọmọ kéwù wọn but kò wá Markaz rárá. inú wọn làlájì bí ó bá kú Sodruddin Alhaji Sodruddin bí ó bá kú kò wọ búlù kìí ṣe pé kódà kan tó dá Markaz ilẹ̀ rárá. à ń gbọ́ lálákọ̀ọ́kọ́ báyìí. So kọ́lọ́n túnbọ̀ nípò ẹ̀mí gígùn yín sá. tàbá ka Alhaji bí ó bá kú bẹ́ẹ̀ á ka Ìmáàmù Gbọ́ra lẹ́lẹ́kejì so bàbá Jọ́sẹ̀ bẹ́ẹ̀ bàbá Túndé Jọ́sẹ̀ so Fẹ́mi Òkúnnù bàbá Fẹ́mi Òkúnnù kọ́lọ́n kó lọ́rọ̀ ẹ̀mí wọn. No èyàn ò sínú so àwọn wọ̀nyí ọmọ kéwú bàbá ni wọ́n but wọ́n ń ṣọmọ Markaz torí wọn tí dá Markaz kalẹ̀ láwọn àsìkò wọ̀nyí. ìgbà tán dá Markaz kalẹ̀ àkọ́kọ́ ọmọ Markaz ni Sheikh Raji Allah hayata. Sheikh Raji dẹ̀ wọ́n dé Sana Arabia kí Sheikh Zoglolu tó wọlé. ọgbọ́ Sheikh Raji dé Sana Arabia kí Sheikh Musa Zoglolu kó tó wọ Sana Wula. Akramakumullah. So bó ṣe wà ní kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́ àlékún ẹ̀mí gígùn àtàláfíà ara kọ́lọ́n kó tó bàbá ṣe fún bàbá láìgé bàbá Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory tí wọ́n dá gbogbo orí parí kalẹ̀ tọ́lọ́run wá jẹ́ kó kú Ọlọ́run bá ṣàlékún kẹwọn bismillahi kul wallah Mọ̀lánà Mudirul Markaz àlékún àláfíà عليكم ومجيكم كلهم كما باشفوا لقد جاءكم الإيلاف ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.